ọmọ Adesina ló ń sọjọ́ ìbí. máa yọ̀ Àbẹ̀ní máa jó Ademiju Olúwa fún mi lọ́lá ẹsẹ̀ ijó rẹ̀ dà lóní lọ́jọ́ ayọ̀ rẹ̀. erin jínigbó erin fọwọ́ etí patí ọpẹ́ lálá ẹ̀fọn jí lọ́dàn ó sọwọ́ ìjà dohun àmúfihìn. igi lóko mórí Olúwa wọ́n mì lẹ́ngbẹ̀lẹ́ngbẹ́ ewé ń fẹ́lẹ́lẹ́ omi mì lẹ́ngbẹ̀ afẹ́fẹ́ ń fẹ́ wọ́n jọ ń kọrin ọpẹ́ sọ́lọ́run Olódùmarè ọba ẹni mímọ́ ọba ńlá tí fọba jẹ. èmi ọmọ ọba Olúwaṣeun Adébóyè Àbẹ̀kẹ́ mo yá darapọ̀ bá aláyọ̀ dámúso. ọpẹ́ yìí á Olúwa ọba panipani tó dá Àbẹ̀ní ọmọ Adesina sí aláàbò ní Gósẹ́nì alágbára nínú àwọn ọ̀run ọba dánisí tó fàgbogbo fún mi lọ́lá ọmọ Mọ́túndé ọmọ Olúwafẹ́mi olùtọ́jú aláìlágbára tó fi agbára sọ ìrìn àjò ogójì ọdún dohun àríjó àríyọ̀. ó yá gbogbo ẹni tó mọ orí Olúwa ẹ bá Abigail mọ́wọ́ ijó gbogbo Afẹ́nifẹ́re ẹ bá Ademiju tiwa gbé Olúwa lárugẹ. ó yá ìwọ gangan ọmọ ọlọ́jọ́ ìbí pọ́ságbó afẹ́rí ọ nínú aṣọ tó yẹni mọ́wọ́ ijó mẹ́sẹ̀ ijó torí n ó kì í ọ́ ọjọ́ tí ń bẹ nínú ogójì ọdún kì í ṣàwàdà. ẹ̀sà Ogbin ni ọmọ ará òde ògbólúkẹ́ ọmọ gbandugbandu nike ọmọ ajàmọ́jẹ̀bi ọmọ oníke bọ́ọ̀lù mọ́ ike rẹ̀ ò sì jọ tọ́ya kí wọ́n gbé ọfọ́ ya gbàǹdu ẹ̀yìn rẹ̀ òjọ́ tó sà wọn ò lè gbé ọfọ́ òsà láwẹ̀ láéláé a kì í fọmọ rẹ̀ bọ́rẹ̀ ìwọ ọlọmọ oníke àmúṣẹ̀yẹ ọmọ oníkere ẹ̀sà mọ́fọdé èmi ṣàkànrìn ọ̀jẹ̀. Abigail ọmọ tí Mọ́túndé ojúlóge bí ẹ̀sà Ogbin tí ń jà lọ́jà tí ké lọ́ọ́ rò ńlé ará ògbójò ọmọ gbandugbandu nike ọmọ asúnké bí ẹni súnmọ́ ọmọ sọlédìgbẹ́ sọ̀gbẹ́dìgboro sangbasa wọlé ìgbẹ́rẹ̀ fi bora ògbà ìfọpọlọ òfìrà rẹ̀ bò ọmọ òmádìí ẹfọ tí pọ̀ngbẹ́ bọ̀ eégún àkùkọ rẹ̀ di mẹ́fà ọmọ eégún eléégún rebi Àbẹ̀ní ìyá ń torí ìrẹsẹ̀ kọ́ ó ṣe bóko igi ló lọ kò mọ̀ pé ìwọ ará ògbójò ọmọ ará ògbójò gbéégún eléégún ẹlẹ́kùú àrán ìró bàtà rẹ̀ ni wọ́n ń gbọ́ lábẹ́ igi ọdún lákọlákọ ẹ̀sà Ogbin rẹ́kẹ́tẹ́ bí igbá àláwẹ̀ ayọ̀ rẹ̀ ò ní dìtàn. ó kú ọjọ́ ìbí òní o Àbẹ̀ní àṣeyí ṣàmọ́dún Ademiju yeye Michael yeye David ire Olúwa tọ̀ mí wá àṣàmọ́dún ṣẹ̀mí ìyá àwọn ọmọ olóríire ikú òní filé rẹ̀ ṣòde àrùn òní filé rẹ̀ ṣègbé ìbànújẹ́ òní fẹ́ ìkùlé rẹ̀ sójúde ewéréńde ire ìdùnnú kó máa bá àjọ̀dún eléyìí dọ̀wẹ́kẹ̀. ọmọ ọlá ilé ni ọ́ ọmọ ọlá oko ire nanana bí ọwọ́ aṣọ kó máa bá ẹ ṣọdún èyí òní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ òbí òní gbé ọsìn ìwọ gangan òní mọ̀yà. Ademiju nílé baba tó bí ọlọ́mọ ẹ̀yin gangan lákànrin ọ̀jẹ̀ ìyá Olúgbọ́n ò gbọ́dọ̀ máwo ìyá Tárẹ̀sà wọn ò gbọ́dọ̀ mòrò ìrá Oníkòyí ò gbọ́dọ̀ méégún ìyá Ológbin nìkan ló mòrò tó méégún tó ré gbalẹ̀ tó sì tún màgán ọmọ oníke láyẹni lèjàlejò awo ológbòjò ọmọ kan tí ò lábùlà. ṣòǹgbọ̀n lẹ́nu mi Àbẹ̀ní òpó erin já erin gbàgbó òpó ẹfọn já ẹfọn gbọ̀dàn kékeré ògbórí já nínú ilé àwọn bàbá rẹ ọmọ oníkere ọmọ oníke àmúṣẹyẹ ọmọ oníke sékété wele ẹ̀sà Ogbin ará ògbójò ọmọ àrọ̀mì níjòyè àrẹ̀sà. Ademiju Olúwafúnmilọ́lá Àbẹ̀ní ọmọ Mọ́túndé tí ṣayé Olúwafẹ́mi ẹ̀láwọ́ níran bàbá rẹ ìwọ lọ máa níyà ẹ̀kọ́ ńlé ìwọ lọ máa níyà ẹ̀kọ́ ńlé fagbẹ́ ẹ̀kọ́ tọrẹ ọmọ bólóúnjẹ gbérí mi sá màfà ìjẹ sólóúnjẹ ìwọ lọ mọ eégún mẹ́ta ọ̀lẹ̀lẹ̀ mẹ́fà jíjẹ méjì àìjẹ méjì tó kù ló pòórá yányán ọmọ oníke àmúròde ọmọ oníke ẹyin gbẹdẹ ẹ̀sà Ogbin ní bí n bá kú kẹ́ gbẹ́gbẹ́ omi re gbàlẹ̀ bí n bá kú kẹ́ gbẹ́gbẹ́ omi pàdé mi ní pópó lọ́jọ́ alẹ́ lẹ́lẹ́lẹ́ ẹ̀sà Ogbin ọmọ kìlọ̀kìlọ̀ kó tó jà. ẹ̀sà Ogbin ará òde ògbólúkẹ́ ó ní ẹ má fẹ̀yàn tó kúrú sáwọ ẹni tó gùn láéláé ẹ má fẹ́ ẹni tó gùn sáwọ ẹni tó kúrú èèwọ̀ ni nítorí tẹ́ ẹ bá fẹ́ ẹni tó gaṣẹ ni awo tó kúrú awo a máa ya ọmọ olóòṣà 16 mẹ́rin mórí kósùn mẹ́rin mórí kẹfún mẹ́rin wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ kórìkórì mẹ́ni tó kù ló gbẹ́gọ̀ tó mọ́wọ́ ijó tó wá ń tàdíreke lábẹ́ aṣọ. Àbẹ̀ní yìí ẹni bàtàbà lẹ́yìn jẹ́ ọmọ arẹ́yìn ọrùn fún késí ọmọ arúkú wọ́jà má tà òkú tẹ́ ẹ gbé dọ́jà tí ó tà lọ́jọ́ sí kíní ọ̀hún tẹ́ ẹ gbé dọ́jà tí ò lówó lórí ni bàbá yín dáṣọ fún tí wọ́n sọ di bàbá eégún gbogbo ẹ̀sà Ogbin ọmọ Àbẹ̀ní yìí ọmọ ọlọ́làbẹ̀ní awo Jésù lókè ará òde ògbólúkẹ́ ọmọ mo gbẹ́gọ̀ mo tàdíreke mo dáwọ́ ijó gẹ́ngẹ́ lábẹ́ aṣọ mo fọwọ́ gẹ́ngẹ́ káṣọ mọ́ra àtàríre mo ira gọ̀dé gbalẹ̀ ọmọ gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ ọmọ onídìí àrán ọmọ ọlá ilé ọmọ ọlá oko ọmọ ọlá tí fọlá wuni ó ti ṣọdún èyí lọ́lá Jésù ire gbogbo ó tún bọ̀ lọ́nà. Àbẹ̀ní ọmọ oníyàá òmẹ́bí ẹ̀sà Ogbin oníke wúniwúni Aláàfin ránṣẹ́ relé àwọn bàbá rẹ̀ ń jọ sí ó dá bàbá lójú pé eégún bẹ nílé àwọn bàbá rẹ̀ ó ní kẹ́kẹ́gbẹ̀rún eégún wá ọjọ́ kìíní ìgbà eégún péré lẹ́rí kó
kó lọ Aláàfin ló jọ ń pé òṣègùn lọ́rùn dán ọjọ́ kejì ìgbà eégún péré lẹ́rí kó lọ Aláàfin ló jọ ń pé òṣègùn lọ́rùn dán ọjọ́ kẹta ìgbà eégún péré lẹ́rí kó lọ Aláàfin ló jọ ń pé òṣègùn lọ́rùn mọ́ ni ọjọ́ kẹrin ìgbà eégún péré lẹ́rí kó lọ Aláàfin ní káì eégún sì pọ̀ lóde ọ̀run ẹ̀yìn ọmọ eléégún àrán ẹlẹ́sẹ̀ ijó rinrin lèjàlejò ọmọ ẹlẹ́sàmẹ́sà ará eégún mú ṣeré ará ìlọ́fà ọmọ àgọ̀ lólu aṣọ ọmọ pékékéké ayínbá ọmọ adídùn lẹ́yìn bí àgbọn fèékán sàmì ọpọlọ bíi takiba òjò gbọdọ̀rọ̀ wọlé ará ìdáfà ọmọ àfọwọ́bẹ̀ǹbẹ̀ káṣọmọ́ra ọmọ àtàrí rán imọ́ ìrágọ̀dé gbalẹ̀ ẹlẹ́sà kìí ṣọ̀lẹ ilé yín ò gbọ́ya ẹgbọ́ya bóde ọ̀dẹ̀dẹ̀ tẹ̀yìn ò gbàyàn níbo lẹ fẹ́ kẹ́gbẹ̀rún igún sí ẹ máa kọ́bọ̀ wá sílé olóògbójú ẹ̀sà ògbìn máa lówó máa bímọ ẹ̀yin lọ́ máa bọ́ tẹ̀dé arọ̀mìnì níyùn ìjà kan ló ṣẹlẹ̀ lọ́jọ́ sí ó ṣojú ebè ó sì ṣojú poro nínú oko ó ṣojú Ọláàfin Ọ̀yọ́ níjọ́ ọlọ́pàá lòun lòun léégún ẹ̀sà ògbìn lòun lòun léégún ọlọ́jọ́ wọn lòun lòun léégún ẹ̀sà ògbìn lòun lòun léégún wọ́n jàjàjà wọ́n sì gbédéwájú Aláàfin bàbá ní kí wọ́n ó ta kókó sétí aṣọ fọ́jọ́ méje ọjọ́ méje pé wọ́n ní kí ọlọ́pàá ojú ó jàjò wọ́n ní kó ṣíjú agọ̀ sílẹ̀ pérégede omi ni wọ́n bá létí aṣọ Aláàfin ní ọlọ́pàá kọ́ ló léégún èrò àrán jàjò ó sì ojú agọ̀ sílẹ̀ pérégede ìgbà abẹ́rẹ́ ni wọ́n bá létí aṣọ làgbàyé ọmọ ọ̀nà láyé jàjò igi pẹlẹbẹ ni wọ́n bá létí aṣọ ológbòjò jàjò ìgbà eégún ni wọ́n bá létí aṣọ nígbà tó ṣí ojú àgọ̀ sílẹ̀ pẹ́rẹ́gẹ́dẹ́ wọ́n ní bàbá yín ló léégún kòtò àti kọ̀rọ̀ 16 ní bẹ̀lẹ́kùlé Ògbin tí bàbá yín fi gbogbo wọn ṣàwo ìwọ lọmọ ọ̀rọ̀ mẹ́ẹ̀ni yìí ọmọ ajíbẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ odò wọn yà bàtà ẹ̀sà Ògbin eégún kì í jọ̀rún lá ṣùkùṣù ẹ̀kú ẹja ni wọ́n jẹ kéńgbé àgbàlá gbọ́dọ̀ yọkùn mo mórúnkún mi ọ̀tún mo ìkàndé wéré ń wéré mo mórúnkún mi òsì mo ìkàndé wéré ń wéré ìyálà káràgbá bábálà káràjọgbọn káràgbá káràgbá ló ti káàdélé ará òde ògbólúkẹ́ níbi tí ògbógbógún kan ń bẹ lóde ahunṣọ olùlù kan ń bẹ lóde tẹ̀sà lùtàn ọmú tèmi kò mí lọmẹlẹ́gún fi ń bára wọn ṣàwo bẹ́ẹ̀gún di mẹ́fà wọn a máa wo níjọ́ abẹ́gúndé ti ń ṣàwo ságbàlá bàbá rẹ̀ di mẹ́fà wọn ọmọ ìgbàlẹ̀ kankan ẹ̀kú di mẹ́fà mo dògbó yányán mo di bàbá eégún ẹ máa wárí fún mi àrán bàbá rẹ̀ ò ní fọkọ́rọ̀ gbàlẹ̀ láéláé ẹni tó fọkọ́rọ̀ gbàlẹ̀ ló sọ bàbá rẹ̀ lọ́kọ́ ọmọ alédùn ọ̀rọ̀ Abigail Ademiju Olúwafúnmilọ́lá Àbẹ̀ní ọmọ Adesina ọlọ́jọ́ ìbí jẹ́ǹkì ọ̀rẹ́lẹ̀ ìyá rẹ̀ ọmọ olówó dúró ọmọ ajíbọ́sìn ọmọ èpè ọjà ọmọ òróǹkóró lòwú ará òwú kì í ránró àwí mẹ́nu kú òní towú ọmọ ajírí ọmọ ajíyìn ọmọ ajílàlà ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dàbí egbin ọmọ arígbá ńlá buwó ọmọ atẹ́wọ́ gboyè ọmọ arówó mẹ́wẹ́ wá gboyè nílẹ̀ towú aya rere nílé tíá ọmọ Túndé Mary aya bí ìyá ni mò ń perí yèyé Olúwafúnmilọ́lá ọmọ àríwá joyè.